السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Jama era ke mo binu gbe mo da wa mi plan e mo irin mi le ni tele. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الأكبر والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم صلاة بها تفتح لنا أبواب الرضا والتيسير وتغلق بها عنا أبواب الشر والتعسير وتكون لنا بها وليا ونظيرا أنت ولينا ومولانا فنعم المولى ونعم النظير. كم أبرحت وثبا باللمز راحته وأطلقت حريبا من ربكة اللمم ومن يعتصم بك يا خير الورى شرفا والله حافظه من كل منتقم ومن تكن برسول الله نصرته إن تلقاء الأسد في آجامها تجمي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. أراكم في أفاوى بابا روضة وكي أنا أقبل وان بني كالكوي. السلام عليكم ورحمة الله وبركاته. لي سادة من عزهم أقدامهم فوق الجبال إن لم حكن منه فلي في حبهم عز وجاء وبجائهم وبعزهم طيب لنا حيش العياء وحتم لنا بالخير يا من لا لنا رب سوى يا ربنا صل على أيها النبي صلى الله عليه وسلم يا ربنا صل على خير الأنام من على السماوات العلا بإذن ربي الألي عليه صلاة الله ثم سلامه مع الآل وصحب الكرام ذوي النما. مولانا شيخ إبراهيم شيخي علي حل لإبراهيم لاح إلاله إلال بدع للناس رين الجمال إلال الربيع فيه جاه محمد فتم لنا البشر وهم نواله لأفضل أرض حال أفضل مرسل إلى تفند جلاية حال أفضل مرسل إبلغا بنت تفند جلاية تجاري بحافظ اليوم فاستبان كماله بحافظ اليوم ọjọ́ tí fi ń dájú gbogbo ọjọ́ fastabana kamaluhu ìjọ náà lọ́lọ́run fi hàn sáyé wáyé pé ànábì rí sallallahu alayhi wa sallam wàdí khitira min kulli hawali mihasiluhu كمختيرة واختيرت بذاك فعاله محمد مختار وآدم ثينة النبي تنبلي تاسالسا لوجيسي أولو وآدم ثينة آدم سنبلي محمد يوم البعث راك خساله محمد نور لخلق وهو محمد النبي محمد محمد نور الخلق وهو محمد عظيم عظيم الخلق تم جلاله عليه صلاة الله ثم سلامه متى لاح من فوق السماء إلاله محمد مفتاح الفتوحات سيدي وتوبه وجه الله تتكوبه
muhammadu mifitahu li futuhati sayyidi anabi ni kọ́kọ́rọ́ gbogbo ilẹ̀kùn pátápátá ìwọ tó bá wo anabi ni ìwọ tó fẹ́ bímọ anabi ni ìwọ tó fẹ́ níyì anabi ni ìwọ tó fẹ́ kọ́lé anabi ni ìwọ tó fẹ́ rẹwà anabi ni muhammadu mifitahu li futuhati sayyidi wa khatim zilki rusul khatima muqaddama وهب يد يستسقى الغمام بوجهه به نار ليل الجال إذ كان مظلما مكفى حميم وهو في رسل مجتبى النبي محمد حبيب إليه العرش بدأ ومحتمى وظل إلى تلفي لأحمد ثانيا أفعل مبورة بلور كولون لا تلفي لأحمد ثانيا قصي قصي ليسي méjì ànábì fa ahmadu faridun ànábì tí ń jẹ́ ahmadu faridun jawharun lan yuqassama aṣọ ni lan yuqassama kò sí pín sí méjì kuluba jami'il khalqi ahya bi nuri sayyidina muhammadu kuluba jami'il khalqi gbogbo ẹ̀mí wa tí ń mí òkè tí ń mí lọlẹ̀ ahya bi nuri sayyidina muhammadu ìmọ̀lẹ̀ ànábì làfin mí ìwọ tó bá gbà lọ bèrè. kuluba jami'il khalqi ahya bi nurihi wa alsunahum. ahọ́n gbogbo àwọn afáwa tó fi di pé tó bá ṣàdúrà fún ọ yóò sì mọ̀ ṣe tó bá ní kó o mọ lọ yóò sì mọ gba lílọ tó bá ní kó o mọ ṣe yóò sì mọ gba mọ ṣe. abẹ́ẹ̀gbọ́ wa alsunahum àwọn gbogbo wọn pátápátá wa alsunahum ahya fadhaka wa allama imali anna muhammad benu ahawa fadhaka wa allama gbogbo ntẹri tó mọ̀ ni tí wọ́n mọ̀ sọ tí ń bẹ láwùjọ àfúsì imali annabi náà fi mọ̀ alayhi salatullahi summa salamuhu tabibi karibun hasqamiya tasma'un wa dadawa'i yadahi wa hubbi muhammadan afali dawahiya ìwòsàn mi dáhí ó dàka ní dàwáhíà àìsàn tí ń ṣe mí gangan dáhí ìwòsàn rẹ̀ wá wá hubbi muhammadan ìfẹ́ ànábì ni. allahumma salli ala sayyidina al-fatih wal khatim as-sabaq nasir hajj balak wal hadi ila sirat mustaqim wa ala alihi haqqa qadri al-azim wa rafa'na laka dhikraka ya muhammad sallallahu alayhi wa sallam. bàbá ẹ dákun ẹ máa bọ̀ ẹ má lọ. ọdún ẹ má lọ bàbá. láti ẹnu afa abdallah wọ́n ní wájú bí i láàyè yín wípé kẹ́ ẹ má gbòkó síbẹ̀ yìí ẹ̀yin ò gbọ́dọ̀ yóò gbọ́ ànábì báyìí. bàbá ẹni káwọn náà máa bọ̀ ebi ò gbà ọwọ́ la yóò gbà. so ẹ̀dá yóò gbọ́ ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ̀dá kan ẹ̀dá yóò gbọ́ ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. bó ṣe jẹ́ pé wọn ò fagùn nì wọ́n mọ ní kúkúrú tó bàbá yóò gbọ́ ànábì títí ìwádìí ọlọ́run ò mú ọ ni. ìwọ ò tiẹ̀ rí ìwọ ò rí wípé rúfù ànábì ó ti sọ̀kalẹ̀ síbi táwa yìí. sàdẹ́bí bá ń bẹ lára rẹ̀ dìde lóko kí sára sàdẹ́bí pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ̀yin obìnrin ànábì ń bẹ lára yín ẹ̀yin òbú ànábì lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. ẹ̀fọn bẹ lẹ́yìn ògbà kẹ́ tó lọ lé nítorí pé ẹ̀yin òbú ànábì ni. ẹ̀yin kẹ́kọ̀ọ́ wa ni bàbá. tọ́ ọ̀gbọ́n ni ṣé Ibrahim ní kàmá rọ́ọ̀mà dánkì fìsì yá kí náà bí yí náà fọkọ̀dọ̀ rọ́ọ̀mà amúrò mọ́tà ádámà bẹ́ẹ̀ bá lóun tó fẹ́ yẹ òun jẹ̀rán ànábì tó tó wá.